má jẹun sínú. Ọ̀yà gbádùn wàrà mi o. Òṣùpá má jẹun sínú. Ọ̀yà gbádùn wàrà mi o. Màá kọ́kọ́ jẹun náà. Gbogbo tó wù kó lè dé o. Màá kọ́kọ́ jẹun náà. Gbogbo tó wù kó lè dé o. Àìjẹun gidi ìbẹ̀rẹ̀ àìsàn ni. Tarabáyà lè yan gbọ̀gbọ̀ kú ọkọ̀ ọlọ́yẹ. Àjẹun gidi ló pa bàbá kan ẹja fi kọ́gbọ́n. Má jẹun sínú. Ọ̀yà gbádùn wàrà mi o. Òṣùpá má jẹun sínú. Ọ̀yà gbádùn wàrà mi o. Màá kọ́kọ́ jẹun náà. Gbogbo tó wù kó lè dé o. Màá kọ́kọ́ jẹun náà. Gbogbo tó wù kó lè dé o. Àìjẹun gidi ìbẹ̀rẹ̀ àìsàn ni. Tarabáyà lè yan gbọ̀gbọ̀ kú ọkọ̀ ọlọ́yẹ. Àjẹun gidi ló pa bàbá kan ẹja fi kọ́gbọ́n. Ògbóúnjẹ gbọ́, ọjà náà ṣàrà lóore tó bá jẹun gidi. mo tún gbọ̀nà ara yọ lónìí ẹ̀yin gbogbo mo Ògbómọ̀ṣọ́ ará Ògbómọ̀ṣọ́ mo gbọ̀nà ara yọ lónìí ìgbà tí mo gbé èèyàn mi Tọ́pẹ́ Màgí wá òun ni mo forin wọlé lónìí nǹkan kan tún wà tásán tó jẹ mọ́ ọ̀rọ̀ oúnjẹ nílùú Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ mọ̀ pé oúnjẹ wa kan tó ń jáde irú wa ń jáde lọ sókè òkun United Kingdom ó ń lọ sí Togo ó ń lọ sí Ivory Coast oúnjẹ wa kan tó ń jáde kúrò Nàìjíríà kúrò l'Ògbómọ̀ṣọ́ lọ sí òkè òkun mo fẹ́ sọ nípa oúnjẹ yọmọjọ àwọn kan lójú ẹ jẹ́ kọ́kọ́ kí bá mi AVM Chief Doctor AVM Bọ́lájí Adigun retired akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́ aláṣẹ Àyọ̀ká Foundation chairman fún Sean Job Creation and Empowerment Committee ìbámi ẹ ṣe ẹ kú tọ́jú mi o iwájú báyìí òun là máa lọ ẹ̀yin tẹ́lẹ̀ máa wò mí mo ti wà ní Sọjí Àbíọ̀jẹ́là ní Facebook live lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa wà ketekete ẹ máa rí mi wò bẹ́ẹ̀ ni àtàwọn àlejò mi ẹ ti mọ tí mo fẹ́ sọ ń parí tẹ́ bá wà ní Facebook ẹ máa share rẹ̀ káàkiri ẹ jẹ́ kí àyàn gbadé Ọpẹ́yẹmí wá ń di kámẹ́rà pẹ̀lú Treasure Àbíọ̀jẹ́là ètò mo kí ọ òjòkójú tì mí ọ lọ sókè òkun ọlọ́bọ̀ ó gbìyànjú ó ṣe nǹkan ọ̀sá jet play ọ̀sáré bíi Ferrari ó ṣe mo dúpẹ́ o ẹ jẹ́ kí n kí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì ẹ tó jẹ́ alátìkọ fẹ́tò yìí alákìtìyàn fẹ́tò yìí àdúpẹ́ ọ̀rọ̀ léṣe ká mọ́ sọ láti gbàdégbà ọjọ́ òbí rẹ̀ ọjọ́ kẹta oṣù kẹsàn-án ni àti sọ̀yún jẹjọ àdúpẹ́ gan ni o ẹ jẹ́ sáré kí àwọn tí ọjọ́ òbí kàn bá mi Fáyínká Moses Olúwatóyìn ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án on the 9/9 ọjọ́ òbí tiwọn bá mi àmọ́ mi ni o mọ́ mi Àjùwọ̀n Adéwùmí Abigail Àjùwọ̀n Adéwùmí Abigail onígan ọjọ́ kẹẹ̀ẹ́dógún lọ́jọ́ òbí tiwọn ètò wo lẹ̀ ń gbọ́ ní bíbá yìí Ògbómọ̀ṣọ́ la wà òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ la wà lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ orúkọ mi ní Sọjí Àbíọ̀jẹ́là mo kí yín kúlé o tọ́ mo láwọn àlejò kan ń bì yí o àwọn àgbààgbà ní o ní Ìlọrin àtòkè àtìsàlẹ̀ join together bàtà ní mọ́ dóbẹ̀ bá mi bá ń kíra lé kíra lórúkọ yín. mo kí aráalé àdúpẹ́ nípa rọ́ọ̀tì yìí orúkọ tèmi ni Ọládẹ̀jọ Àlàdé. Ọládẹ̀jọ Àlàdé. bẹ́ẹ̀ni. mọ́mí nǹkan bẹ́ẹ̀ o. mo kí gbogbo ará ilé. ẹ bára sún díẹ̀ báyìí tíntínní ìtara sún tíntínní ẹ ṣeun báwọn. ní Parrot FM yìí ok iléeṣẹ́ yìí kò ní bàjẹ́. àmì o àmì o. lágbára Ọlọ́run èmi ni ìyáàfin Olúbùnmi Bọ́lájí. ìlú bolẹ̀ tí wá. láti ìlú Ìlódò. bá mi kọ́ bolẹ̀ yín ti wá. láti ìlú Ìlódò. Ìlódò ẹ dákun ẹ gbà mí ṣé ìlú ni wọ́n ń pè ní Ìlódò àbí Gaari ní jẹ́ Ìlódò. ìlú gangan ni Ìlódò. ìlú ni wọ́n ń pè ní Ìlódò. bẹ́ẹ̀ni. Yorùbá ní àìdàgbà mọ akínmọ̀rin bí wọn mọ̀dé ní sọ pé ó mọ̀dé ìlú ni wọ́n ń pè ní Ìlódò àbí. bẹ́ẹ̀ni. bá mi bo Ìlódò wà. Ìlódò wà ní Oríire local government. Oríire local government ok. Ìkòyí lé. ní Ìkòyí lábẹ́ Ìkòyí. ṣé ẹ lè júwèé díẹ̀ fún mi ìlú wo lákànká tó kan Ìlódò. ẹ ṣeun bá a bá dé Ìkòyí. Ìkòyí á dà Ìpò. àìpò. a máa wọ ọjà tuntun lọ́ọ̀kan láyà sápọ̀ ọ̀tún. bá ti kò láìpò a kò lógede. Ògèdè bẹ́ẹ̀ ni. a wà kan ìyànà kan lákọ̀ọ̀tún lákọ̀ọ̀tún. láàmú wa tọ̀ lọ àbí. a máa tọ́ wá bọ̀ sí Ìlódò. a sì ní kàn lómìnira ìkọ̀ a ní Ìlódò. kàdó kankan mọ́. ṣé a jẹ́ pé orúkọ ìlú yẹn náà fi ń pe Gaari yín. Gaari Ìlódò.
Gaari lódò. Bẹ́ẹ̀ni. Gaari lódò. bẹ́ẹ̀ni Ẹ jẹ́ kí Joshua kan ọmọ yín tí lọ sí church unity. bẹ́ẹ̀ni Joshua ìyàwó ẹ̀ Joshua ìyàwó ẹ̀ lọ́yàn sí mi létí mọ̀ bá mi Adéníjì mo fi pé ẹ jẹ́ ká wá Gaari ká lọ sílùú tí wọ́n ń pè lódò. Ẹ jẹ́ ká ti bí ìbẹ̀rẹ̀ kí ló mú Gaari tìyín yàtọ̀ mọ́mi Gaari yín ní ìlú Ìlódò tá a fi ń pè é ní Gaari Ìlódò kí ló mú yàtọ̀. ẹ ṣeun yóò dára fún ẹ bá ń yín. gbóhùn sókè lẹ́jọ́ bá lọ. ohun tó mú Gaari Ìlódò yàtọ̀ ni bí à ń ṣe ìtọ́jú rẹ̀. ok. ẹ̀gẹ́ náà la fi ń ṣe Gaari. Aha. bọ̀tá bàbá fẹ́ ṣe Gaari títí wa a kò síbi tọ́lọ́jọ́ wọ̀ tẹ́ran ò ti ní débẹ̀ rárá. ẹran ìdébẹ̀. tá a bá bẹ́ tá a bá rí i pé ẹ̀gẹ́ yẹn tí wọ́n bẹ ó ní dọ̀tí a ní láti fọ̀ nù. ẹ kọ́kọ́ fọ̀ náà. a fọ̀ nù. tá a bá ń bẹ́ àìsọ sílẹ̀ lẹ̀ a gbọ́dọ̀ tẹ́ àpò kan àpòtọ́ mọ́. tó bá mọ́ tó neat la gbọ́dọ̀ tẹ́lẹ̀ a wà máa sọ lé lórí. àbá tí ń sọ lé lórí báyìí níbi ìdí ẹ̀rọ náà láti máa sọ lé lórí àìsí ìjẹ́kẹ́ran débẹ̀. ewúrẹ́ ìdébẹ̀. ewúrẹ́ ìdébẹ̀ rárá. tá a bá wá bẹ́ tán tí wọ́n bá ti fẹ́ bá wa lọ̀ ọ́ tá a bá ti ṣe á ti tọ́jú àpò tó níìtì tá a máa kó sí àìdálẹ̀ lásán àpò tó mọ́ dáadáa látọ́jú bí wọ́n bá ti ń kó àìníjọ́ kan lẹ̀ á máa rọ́ sínú àpò tá a máa wá ti ń rọ́ sínú àpò bí wọ́n bá ti ń kún wọ́n máa fi gi lọ títí bí tàràn mẹ́ta bá ní bí tàràn méjì bá sì ní tá a bá ti ṣe tán á wà á àpò míì á fi bò mọ́ bí ìdí jáàkì. ẹ kó sínú àpò ẹ so lẹ́nu á so lẹ́nu ẹ tún wá fàpò míì bò á tún wá fàpò míì bò torí àwọn ewúrẹ́ kí wọ́n má bàa tọ́ sí ẹ̀. tá a bá wá ṣe bá ń tán tó bá wá di bí ijọ́ kẹrin ni ó ṣe nú àpò ni ó wà nínú àpò kó lè mú bà dáadáa kó tó lè mú bà gbogbo ohun tó lè mú àìsàn wá tó ti ṣe omi eré ó ti sun dànù àìsáré ṣèjọ́ kẹrin la bẹ̀rẹ̀ sí kì í tá a bá ti kì í tán á wà pò tó tún ní tì látún máa rọ́ sí kó tó di pé á gbé sórí jáàkì. ẹ dúró ẹ ti lọ. a ti lọ ọ̀rẹ́dì. ẹ tún wá kó sínú àpò kan. àpò ńlá àpò ńláńlá ẹ wàá so lẹ́nu ẹ wàá so lẹ́nu á gbé síbì kan lórí igi tí ó máa romi fọjọ́ mẹ́rin Gaari tẹ̀mí mọ̀ tó wọ́pọ̀ jù ọjọ́ ni wọ́n bẹ́ ọjọ́ wọn lọ ọjọ́ wọn kì í ọjọ́ wọn jáàkì ọjọ́ ni wọ́n yan. àwọn èsèrú rẹ̀ àṣẹ wa pọ̀ ń gbòòrò ẹ̀yẹ èsè bẹ́ẹ̀ ti yá mi. àwọn èsè bẹ́ẹ̀ ti wá torí irú Gaari ti wá kò sẹ́ni tó lè jẹ́ inú ò lè rún bẹ́ẹ̀ mú Gaari bẹ́ẹ̀ fi tẹ̀bà Gaari Ìlódò kì í fàìsàn wá bẹ́ẹ̀ bá mú ẹ̀lérí yẹ̀pẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi jẹ̀bà yọ̀mọ̀ bára yín mu ni kì í múná yàn jọkẹrin látò kì í sínú àpò tuntun tó bá tá a bá ṣe tá a fọ̀ tó ní ti ọ̀rẹ́dì bẹ́ẹ̀ ni gbàtà bá kì í iye àpò tó bá jẹ́ á tò sórí jáàkì wọ́n bá wa jáàkì ẹ̀ tí ó ro tó bá ti tún ro wọ́n ti to igi ńlá bí oríṣi méjì tá a tún máa jalè kò ní kan lẹ̀lẹ̀ kò ní kan yèèpẹ̀ nítorí yèèpẹ̀ kò ní kan yèèpẹ̀ tá a bá wá ti jáàkì ẹ̀ bá ń tẹ́ bá wá ti kó o dálẹ̀ á wà tọ́jú àwọn báàfù ńláńlá tá a máa bu Gaari yẹn sí inú rẹ̀ tá a bá ti bù síbẹ̀ tán ó tún dìdí ẹ̀rọ tí wọn ó ti bá wa jọ ọ́. ẹ̀rọ ni ó lọ. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ni ó sì tún jọ. nígbà tá a bá wá jọ tán bá a tún máa kó sínú báàfù. kò ní kanlẹ̀ náà. kò ní kanlẹ̀. torí náà ibi tí wọ́n ti bá wa ṣe ilé ẹ̀rọ wọ́n ti rẹ́bẹ tó ti dán dáadáa kò sì yẹ pẹ̀ bẹ́ẹ̀. ẹ bá ń kí ẹni tí Ọlọ́run ló bá mi láti ṣe ilé ẹ̀rọ kan fún yín kí n tó júwèé ilé ẹ̀rọ fún ara mi torí mo wá bẹ̀ mi àtètò. àkì àmọ́ mi ni Múlíkàtù. mo kí Múlíkàtù Adéọlá Àkàndé obìnrin rere olóràn wà lọ́wọ́. àwọn náà bí èmi sálẹ̀ ọ̀rá. olóràn wà lọ́wọ́ ó gbé ẹ́ńjìn fún wa àti ẹ̀dámọ́nà pátá ni ṣùgbọ́n tá a bá ta lérò rẹ̀ mí. bá tẹ̀lé lórí mi adúpẹ́pẹ́. ó sì ń ṣe aláǹfààní. ọ̀kan lára àwọn ojúlówó ọmọ odidi ọmọ akọgun tó lè yí ó ní àǹtí Múlíkà. bẹ́ẹ̀ni ẹ̀yin olóṣèlú yòókù. ẹ múra o. ẹ múra ọyà mọ́mí ẹ̀ ṣáájú. tá a bá wá ti bù sínú báàfù tán tá a gbé sí. ilé ẹ̀rọ yín gbà mọ́tò èsì ò lè wọbẹ̀. kè é wọbẹ̀. èsì ẹ wọlé ẹran ẹ wọbẹ̀ adìẹ sì wọbẹ̀. onílẹ̀kùn onínẹ́ẹ̀tì ẹ̀ so. ó yàtọ̀ sí àwọn Gaari tádì ọmọ tọ̀ sí tẹ́wọ́n ọmọ tọ̀ sí Gaari ti wá neat. ẹ tẹ̀wájú. tá a bá wá ti lọ tá a kó sínú báàfù tán again ó di iléeṣẹ́ ibi tá a ti yan. ẹ̀rọ ni ọjọ́ tá a bá ti bá bẹ̀rẹ̀ sí ní yan ẹnìkan máa pa ọ̀fọ̀ ọ̀rọ̀ bí n ti ń pa òun ni ọmọ dà sínú agbádẹ kejì
kìí ṣe ẹnìkan ni ó yan láti bẹ̀rẹ̀ tí ó dópin. rárá o kìí ṣe ẹnìkan. tẹ́nìkan bá ti pọ̀ fọ́ọ̀rọ̀. yóò yan bí ọ̀fọ́rọ̀. yóò yan bí ọ̀fọ́rọ̀. ẹnìkan ni ó kó gbẹ. ẹni tó yan dé ọ̀fọ́rọ̀ yóò tún gbọ̀n fún ẹlòmíì. yóò tún gbọ̀n fún ẹlòmíì. ẹ mọ̀ ń gbọ́ yín. tọ́ba wá ti kó fún ẹlòmíì ẹnìkejì ní ọ̀wá yan tí ó gbẹ. ó ti ní báfù tá a fi sósùn tọ́ba ti kún kò ní jọ́ dà lẹ̀ tọ́ba ti kún á tún tọ́jú àpò sí tòsí inú àpò láàmú rọ́ sí. tába wá ti ń rọ́ sínú àpò tába ti yan gàrí tọ́ba ti tán á tún tọ́jú àpò mi pẹ̀lú báfù tá a máa jọ sí àníjọ́ dà lẹ̀ á tún jọ. ẹ̀rọ ti kọ́kọ́ jọ fún ẹ̀rọ ti jọ rẹ̀ di nígbà jákè ẹ̀ tán. ẹ̀ tún wá tún jọ lẹ́ẹ̀kejì. nígbà tá a bá tún yan tán á tún jọ. tá a bá wá jọ ó wá di títà kókó rẹ̀ náà tá a bá tún yọ ń bẹ owó náà ni oúnjẹ náà ni ìyẹn ni wọ́n ń pè ní lẹ́bù táwọn kan tó máa ń rà tí wọ́n lọ tí ó sì dáa ẹ̀bá rẹ̀ ẹni bá tọ́ gàrí lòdò wò téèyàn bá rojú lówó gàrí lòdò yo kódà ọkọ kò sí nọ́mbà mi. àbí látàná tó ti pa bẹ́ẹ̀ni tí wọ́n rí irú pọ̀tọ̀ tó tàbí gbéǹdì gàrí lòdò lódùmarè ẹ dákun bùlẹ̀ ti kọ́ ilé yìí títí yín fi yàtọ̀ bùlẹ̀ ti kọ́. ọ yàtọ̀ bùlẹ̀ ti kọ́. àwọn ìyá wa ni wọ́n kọ́ wa. ẹ bá ní àbí abá ni. ìyàwó lẹ́yìn jẹ́ lòdò. èmi ẹ ṣe ìyàwó ọmọ bíbí ìlú lòdò gangan ni. lẹ́yìn bá mi kọ́. èmi bàbá rẹ àwọn àbúrò mi nù. bẹ́ẹ̀ ni. àdúpẹ́ so àwọn ìyá wa lẹ bá lọ́wọ́ wọn ibo làwọn ìyá yín ti kọ́. àwọn ìyá wa náà tán bá lọ́wọ́ àwọn ìyá tiwọn náà tó jẹ́ ìyá tiwọn náà ni. ó wá jẹ́ àjogúnbá. bẹ́ẹ̀ ni kódà láyé ìgbà àwọn ìyá tiwa gàrétà báyìí ni wọ́n máa fi ọwọ́ gbó wọ́n máa rín ni tí wọ́n máa rín tọwọ́ máa ya lẹ́kọ̀ọ̀kan tí wọ́n máa ya wá lọ́wọ́ báyìí ṣùgbọ́n nígbà tó lọ́run ti sọ gbogbo ẹ̀dẹ̀ rọ̀ ó di pé kẹ́rọ̀ ọ lọ kẹ́rọ̀ kan jọ. àdúpẹ́ gbẹ́dà gbùdú wà ń gbòòrò táyàn fi yan ó sì yá ju ètò yẹn yan alágbára kékeré yìí lọ kí ni ò mú yín mọ̀ yan gbàdá gbùdú. ẹ ṣeun a lè yan gbàdá gbùdú owó ẹni mọ̀ lẹ́ni ṣe. owó ẹni mọ̀ lẹ́ni ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ wá káàkiri a mọ̀ pé gàárì gbàràgùdù yọ̀ọ̀yà torí iṣẹ́ táwọn ó ṣe ń jọ kan àwa lè fọ̀sẹ̀ kan sí ó sì tẹ́ àwa lọ́rùn. iṣẹ́ tí wọ́n ṣe ń jọ kan tí wọ́n ṣe ń gbàràgùdù ń jọ kan ọ̀sẹ̀ kan lẹ́yìn àwa lè ṣe lọ́sẹ̀ kan. ẹ ti kọ́ fi ọ̀sẹ̀ kan bẹ̀gẹ́ yan lọ́ọ̀kì jákì ẹ̀ ẹ tún wá fọ̀sẹ̀ kan yan ó túmọ̀ sí pé kí gàárì tó bòde yọ lọ́sẹ̀ méjì. yọ lọ́sẹ̀ méjì. gbàdàgbùdù lé lójọ́ kan sí jọ́ méjì. ìdí náà tó fi jẹ́ pé ó yàtọ̀ gàárì ni wọ́n ń pe gàárì lódò ó yàtọ̀ ni. gàárì ó yàtọ̀ nílé iṣẹ́ ó yàtọ̀ àdúpẹ́ ètò wa mọ ìgbé yín wá gàgà ìgbà tí ìyàwó Joshua mọ̀ sọ́nù ọkọ̀ wọ́n ní gàárì lódò tí ń lọ sílùú èbó bá mi ṣe bẹ́ẹ̀ ni. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. gàárì yín ti ń kó l'Ógbómọ̀ṣọ́. ó ti kó l'Ógbómọ̀ṣọ́ kódà ń lọ Mẹ́kà. ó ti ń lọ sí Mẹ́kà. ó lọ Mẹ́kà bí wọ́n bá ti ń lọ bá wọn máa rà. àwọn tí ń lọ sí ájì. bẹ́ẹ̀ ni tí ń lọ umra. wọ́n máa ń rà ń lòdò. ẹ gbà mí ṣé èèyàn máa mú gàárì bíi àdúrà Mẹ́kà ni. wọ́n máa mú o. wọ́n mú gàárì. bí mo tiẹ̀ fẹ́ mo ti lódò yàtọ̀. gàárì yìí ti lọ sí Mẹ́kà. ó ti jáde lọ sí Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni. gàárì yìí ti ẹ sọ̀rọ̀ bí kan lẹ́ẹ̀kan ní gàárì yìí máa ń lọ Ifẹ̀ àbí. bẹ́ẹ̀ ni Ifẹ̀ àwọn Ifẹ̀ ilẹ̀ Yíbò ilẹ̀ Yíbò ilẹ̀ Yíbò gàárì ṣé funfun nìkan lẹ́yìn ẹ bá mi zoom sójú gàárì dákun kí wọ́n rí èmi ní gbélé ìlọlé ọ̀rẹ́ wòlíì nù ṣé funfun nìkan lẹ́yìn. ẹ ṣeun funfun nìkan là ń yan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn báyìí àwọn èbò tí wọ́n wá ń rà àwọn náà ti ra pupa. wọ́n ra pupa. wọ́n ra pupa láfẹ̀pọ̀ yan tí wọ́n bá ti bẹ̀ wá ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ ní tewúre là ti ta gàárì pupa àmọ́ gàárì wa ti kọjá tewúre ní ìsìn. ó ti kọjá lójú. ó ti kọjá lójú ní tí èmi òkè òkun. ijó ni tí mo wá kò sí ojúlé tí mo dé tí ì ti gàárì sáfìsì ni àbí kí ló ṣẹlẹ̀. owó ẹni ni iṣẹ́ wa lòdò sí àwọn obìnrin wa. mo ìsòrí kéde kan pẹ̀lú yín mo sọ fún ìyàwó mi lé àwọn tí bá máa ń yan gàárì wọ́n máa ń rù wọ́n máa ń gbẹ iná gàárì burú gan o gbogbo ẹ̀yin tẹ́ wá bẹ́ẹ̀ lòdò tẹ̀ yan gàárì ẹ̀ kàn ń dán gbẹrin ni. Ọlọ́run lọkọ. àárọ̀ kùtùkùtù sóyà mi ìkìlẹ̀ kan fi lé pẹ̀lú bẹ́ẹ̀ àti mọ́ínmọ́ín àwọn tí sẹ́yìn kó wá lu ìwọ̀n lọ sẹ́yìn kó wá lu mọ́ínmọ́ín àti búrẹ́dì pẹ̀lú sóyà milk ẹ̀ wọ́n dán gbẹrin kí làṣírí yín tí náà fi jẹ́ kẹ́yìn ọgbẹ́ bíi ẹja gbígbẹ.
ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kankan ọlọ́ọ̀ni sẹ́mọ̀ téèyàn bá ń ṣe ń ṣiṣẹ́ sí tí máa ń ṣe ń tọ́jú ara ẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì bá a téèyàn bá ń ṣe wàhálà tí máa sì ń jẹun tó dáa ìwọ̀nba ní òrù mọ́ ẹ ń jẹ tó dáa à ń jẹun tó dáa torí pé nǹkan ń ta torí pé àwa náà ń ta ń tó dáa jáde ẹ ń gbowó tó dáa àwa náà sì ń gbowó tó dáa sápò ẹ sì ń tọ́jú ara àwa yín náà sì ń jẹun tó dáa síkùn wa. obìnrin lódòdó fẹ́ ẹ sá ń dán gbinrin ni ọmọ lódòdó fẹ́ ẹ sá ń dán gbinrin ni. nítorí gàrí yìí àwọn ọmọ wa tí wọ́n bá lọ skul wọ́n máa ń ní ọ̀rẹ́ tó pọ̀ ní àyà nítorí gàrí yìí torí tí wọ́n bá ti mú gàrí dé skul ọmọ tí wọ́n bá bù fún ọ̀dọ̀ rẹ̀ wọn. bá mi ọ̀nà wo ni gàrí ń gbà jáde sílùú òyìnbó. ẹ ṣeun àwọn èbó kan ẹni wá bá wọn ìyàwó wa lòlò. wọ́n kàn là wá ni wọ́n ti gbúrò gàrí káàkiri wọ́n ti gbúrò ndé tí wọ́n dé wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n surprise wọ́n ṣe gbogbo ẹ̀ kódà pupa tẹ́nìyàn yan àwọn èbó wọn supply epo pupa fún wọn. wọ́n kó epo wá òyìnbó kó epo wá nígbà wọ́n já epo fún wọn wọ́n pè má wọ́n lòdò wọ́n bá yan àwọn èbó wà ń wọ ìlú àtàwọn alábàárà wọn wọ́n jọ ń rà wọ́n jọ ń ṣòwò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọ̀sẹ̀ tábọ̀ sí lọ́la ẹ̀ yóò tún wá èbó yóò tún wá gbọ́n yóò tún wá gbọ́n gàrí lọ pẹ̀lú tírélà ní gbé wọ̀lú pàpà tírélà wọn ń gbé wọ̀lú nílùú lòdò. iṣẹ́ àgbẹ̀ pé o Olódùmarè mo sì ní sẹ́ fún mi lẹ̀ ní wọn ẹni kó wá owó ni o Ọlọ́run forí jì mí o kò sí ìyọnu mẹni tí ràn sí yín tẹ́ fún mi lẹ̀ lọ́fẹ̀ẹ́ mo ti níyàwó nígbà fẹ́ mọ́ ń lò yín mo ti bímọ mo lábúrò kan tí o ti níyàwó afẹ́ mọ́ lóyún ẹ tọ́jú owó kò sí ìyọnu àsanwó rí àtòsanwó lẹ̀ ẹ ṣeun Adégbóyèga Bọ́sẹ̀ oníwẹ̀dọ̀ nsá àdúpẹ́ yìí tẹ́ ń wò wá nílé tọ́ òyìnbó tí wọ́n ń kó àbí. bẹ́ẹ̀ni. ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọ̀dọ́ wa pẹ̀lú iṣẹ́ tó wà nílẹ̀ torí wọn fi gbé kínní wa o tí èèyàn kan bá ń sọ̀rọ̀ tẹ́ ń sọ lá nípa kínní kínní ṣe àwọn ọ̀dọ́ wa tí wọ́n lè jókòó tì. ṣe rí adúpẹ́ fún iléeṣẹ́ yìí bẹ́ẹ̀ ti pè é wáyìn lónìí ó dùn mọ́ wa ó dùn mọ́ wa ṣe rí àwọn ọ̀dọ́ wa ní ìsìn àìfẹ́ kan ṣe ni mo ro èmi tí n sọ̀rọ̀ yìí ọkọ̀ mọ̀ ń wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígboro Ògbómọ̀ṣọ́ yìí ṣùgbọ́n gbọ́ ya tí bàbá mi tí wọ́n yẹ papòdà tí wọ́n yẹ kú wọ́n ní kí n padà síbi dúkìá wọn ẹnu ọgbà tèmi náà sì dé oko yìí mo gbin ẹ̀gẹ́ tó pọ̀ mo sì ra àǹfààní ẹ̀ lára ẹ̀ ra àǹfààní ẹ̀ dúpẹ́ wọn ẹ̀kọ́ lọ. mo rí gidigidi ṣùgbọ́n àwọn ọmọ wa sìn àwọn ò ní kàn ṣe wọn ò ní kàn ṣe àwọn náà ń wá kó wá dàkó ṣùgbọ́n wọn èso kó bí tàwa tá a bí wọn. wọn ò jókòó ti pọ́nbélé. ṣùgbọ́n àwa tá a bí àwa jókòó ti gangan ni. bí wọn bá tẹ jókòó ti ṣé wọn lè sọ gàrí ìdí ńlá ju bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ lọ torí pé àwọn ọmọ kan ti ń ra gàrí yín tí wọ́n sì ń lé bẹ́ẹ̀lì ẹ̀ tí wọ́n ń pákéjì ẹ̀ tí èso ọmọ ìlú yín o tí wọ́n sì ń tà wọ́n ń pè ní gàrí kinní kan gàrí ibùkúnmi gàrí ibùsáyọ̀ gàrí yín sì ni. àwọn fowókọ tí wọ́n fowókọ tí a tà. ó kọ tí wọ́n fi ń ta gàrí yín ìmọ̀ràn olè sọ fún àwọn ọ̀dọ́ wa l'Ógbómọ̀ṣọ́. ìmọ̀ràn tí mo lè sọ fún wa ni pé kí wọ́n má jẹ́ kí ojú ó tíyàn torí iṣẹ́ àgbẹ̀ ó ti dowó ní ìsìn ó ti dowó ní ìsìn kí wọ́n mójútó iṣẹ́ àgbẹ̀ kìí ṣe tí èèyàn mọ̀yàn mọ̀ ó yẹ kí wọ́n fara hàn pé àgbẹ̀ ni mí gbogbo ẹni tí ń bá ń roko ní ìsìn ọbọlé ọ̀la. bá mi akọgun tó lẹ́tọ̀ọ́ yìí gangan àwọn gan ń dáko tẹ́ bá kan bí bá mi ti ń dáko ẹ̀rù ọba àyàn Sunday Dáre Àgbàkẹ́ Ògbómọ̀ṣọ́ ó ń dá ọ̀pọ̀lọpọ̀ oko ẹja mẹ́nu kó ń bẹ̀ wọ́n ń dá oko gidi àwọn ọ̀dọ́ wa láwọn ọ̀dà ko mọ́ ọ̀kadà só pé kò pé òtútù àyà ó tó bí wọn bá tiẹ̀ ra ọ̀kadà gbàtí ètò ọjọ́ méjì wọn ó pè wọn gbé mọ́ wọn lọ gbèsè iṣẹ́ kọ́ ọ yẹ káwọn ọ̀dọ́ kí wọ́n ronú sọ̀rọ̀ tí wọ́n bá ṣe sí oko kí wọ́n mójútó. bámi àtún padà pìyìn tó bá yá àti mọ́ mi àtàwọn yòókù tẹjọ́ yan gàrí ní ìlú Ìlódò nítorí wípé ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé fún àwọn ọ̀dọ́ lórí bó la ṣe sọ gàrí ìdòwò gan ju bó ṣe wà lọ tó lóyìnbó ń pè ní value addition bámi Adépọ̀jù Professor Adéṣọlá Adépọ̀jù
àti àwọn míì Professor Ogunwale bàbá Jídé Àjàó ní LAUTECH wọ́n ti ń wò bí wọ́n ṣe ṣèpàdé pẹ̀lú yín àwọn agriculturist nìyẹn tó pín táwọn lọ kọ́ tó ń gba prof lé lórí àwọn ọ̀rẹ́ akọgun ní ASK wọ́n ti ń sọ̀rọ̀ lé lórí PRODDA pé bó láṣẹ ṣe tí kinní yóò fi di pé yóò di ọ̀la bá a ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ń wò wá nítorí pé ọ̀rẹ́ akọgun ni wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ akọgun náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ní kí n máa kí yín pé ẹ ṣeun o tẹ́ ẹ̀ tiẹ̀ jẹ́ kí iṣẹ́ ìran yín kó di èyí tí ó di ìgbàgbé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wípé iṣẹ́ ìran wọn ń tì wọ́n lójú kò sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní kí n kí yín akọgun ní kí n kí yín kí n lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà ń lé wọ́n ní ìbéèrè kan méjì tó fẹ́ bí yín léèrè ẹ̀yin tẹ́ fẹ́ bí wọ́n ní ìbéèrè ẹ pè sí 08061998459 08061998459 hello. ẹ sàn. ẹ kálẹ́ ẹ ṣeun o. kò ní bàjẹ́ lórúkọ Jésù. àmín o. wọ́n ti ń gbà àwọn èèyàn. ẹ ṣeun. lórúkọ Jésù wọn mọ̀ mọ́ sí i. àmín o. iṣẹ́ wọn tán ṣe lórúkọ Jésù kò ní kọjú ìjà sí wọn. àmín àmín ẹ ṣeun. mo kí àwọn aráàlú lò bó tilẹ̀ jẹ́ pé gàrí wọn dá lóòótọ́ ṣùgbọ́n ọwọ́n ju gbogbo ti tèèyàn lọ. mo kí akọgun. ẹ ṣeun. mo sì kábíyèsí náà kábíyèsí o. ẹ ṣeun ẹ ṣeun. mo sì tí madam tó fún wọn ní ẹ̀rọ lórúkọ Jésù wọn màmá ṣe. akọgun náà lọ́wọ́ màdàmú ẹ ṣeun. ẹ ṣeun. mama James sọ̀rọ̀ ẹ ṣeun wọn kí wa ní adúpẹ́ o mama James. hello. ọ̀lẹ́ kálẹ̀. ẹ mọ̀ kálẹ̀ o. èyí ní sọ̀rọ̀ látàrí yín dání. ẹ lẹ́yà mi o. ọmọ nírẹ̀ yín lórúkọ Jésù. àṣẹ wa ní tirẹ̀ ó kà mọ̀mọ́ tí wọ́n wá ọlọ́run mọ̀ tẹ̀wọ̀n síwájú. èmi wá ní béèrè kan. ẹ béèrè o. ṣé wọ́n ti gbàlejò láti jẹ́ kó náà máa mọ̀ sí gàrí ń bẹ̀rù. ń bọ̀ sẹ́yìn lé gbàlejò tòye fẹ́ kó wá lódò ọmọ ọlọ́mọ ọmọ ẹ máa ń dọ́gbẹ́. a lè gbà yín lálejò a lè gbà yín lálejò. doyin ọ̀rẹ́ ti ilé ọ̀sánwó ilé ó sanwó ẹ̀kọ́ṣẹ́ ọ̀fẹ́ kọ́ nírò. hello kò sọ̀rọ̀ mọ́ o ọ̀fẹ́ kọ́ nírò doyin o 080 hello. ẹ kú ètò my brother. ẹ ṣeun o. yóò dára fún yín o. ẹ ṣeun. wọn káwọn ọmọ mi àti dájú o. yóò máa tẹ̀yìn síwájú. ẹ ṣeun. mrs Fẹ̀ntọ́lá ló ń sọ̀rọ̀ láti blind center. ẹ ṣe mọ́ mi. ẹ dákun bó ni àwọn ọ̀dọ́ ẹ ṣe bá wa bẹ̀ wọ́n. lẹ́kọ̀ọ́ dẹ̀ tún fẹ́ béèrè. ẹ béèrè. ṣé àwọn ọmọ wọn náà táwọn náà ti ń bá wọn ṣe papọ̀. ń gbọ́. táwọn ọmọ yín náà bá yín ṣe papọ̀. wọ́n bá wa ṣe o wọ́n bá wa ṣe àtọkùnrin àtobìnrin wọn. wọ́n ń ṣe. èmi náà ti ẹ̀rí mo rí àwọn èèyàn jọ tí àwọn ọ̀dọ́ wẹ̀rẹ̀ wa ti ń dó pẹ̀lú yín inú mi dùn ẹ ṣàkóso ewúrẹ́ lù ú. bẹ́ẹ̀ni. mo rí pé ẹ kọ́lé fún ewúrẹ́. bẹ́ẹ̀ni. ibẹ̀ mo ti rí tí wọ́n ti kọ́ ilé wọ́n yọ yàrá àti pálọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni páànù tó tún tí òbí yóò sọ náà kàn wọ́n kọ́ ilé fún ewúrẹ́ yàrá àti pálọ̀. torí gàrí náà ni. torí gàrí náà ni ọlọ́run sanu ara lòdò. hello ẹ ṣe gbóhùn sókè o. hello. ẹ ṣe mò ń gbọ́ yín o. àti yọ̀ọ̀dà o. ẹ ṣeun o. ẹgbẹ́ tó kò nílẹ̀ yìí. àbí àwọn tẹ́ gbé wá láti lòdò. ìgbà wo ní bàjẹ́ o. ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. pé gbogbo dárí pé gàrí yín ọwọ́n. oṣù mọ́ dá. ẹ̀dà Solomoni ọ̀nà níyì ọmọ ọba kókódé kéèké tó ló ń kí yín o. lọ́jú kò ní bẹ́ẹ̀ yín o. ẹ̀kọ́ ètò. ẹ ṣeun ìgbà tí èmo ti ń gba gàrí ẹ̀yin ò sì ní gbowó lé ẹ̀yin ti gbọ́n ti yín. wàhálà pọ̀ ń bẹ ni. wàhálà pọ̀ ń bẹ èmo wá ń kó èmo tó bò yín lé gbogbo pa ẹ̀yin ò bù wá ní gàrí. ẹ gbọ́ sáwọn ọmọ ìlú yín nìkan ni wọ́n lè ṣe gàrí àbẹ́lómi lè wá bá yín mọ̀jọ sí nílùú yín. wọ́n lè wá kì í sọ ọmọ ìlú wa irúwó ògiri wa ni ó wà. ṣùgbọ́n yóò yanrú gàrí tìlú yín. tìlú wa ni àníjọ́ yanrú omi. tó bá fẹ́ yan mi ẹ lè. a lè. kọ́ bá sọ yín lórúkọ. bẹ́ẹ̀ni. nígbà láyè gbọ́ tó bá kó lọ sọlá gàrí tìlú wọn lọ́ọ́ yan o sọlá lókè owó dé sọ́ọ̀sì fèètì. hello ẹ kálẹ́ o ẹ kálẹ́ wọn gbọ́ yín o ojú òpó wọn dẹ́dá kan 08061998459 ń gba ìpè ọkàn yìí sí
hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. Akin olóòtú ẹ kú iṣẹ́ o. ẹ ṣe máa ń lọ ayé ọmọ rìn lọ́wọ́. àmì o. orúkọ olóyè Bẹ́ńjì láti Ládàrú ìlú Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun o. a fi àwọn ẹwà tí wọ́n ṣe gàrí lòdù náà ẹ mọ̀ ṣàjíǹde arọ́ ọmọ jẹ́ o. ẹ dákun ẹ tó mọ̀ tẹ̀síwájú nínú dídá rẹ̀. ẹ jèrè ẹ ní ìdààmú ẹ ṣe olóòtú ọ̀dàbọ̀ ẹ ṣeun o. àyàn adẹ́rẹ̀tọ́ ẹ ṣe mo kí o Afọlábí Felicia ẹ ṣeun Ọláyíwọlá Gbénga ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí wa lórí ètò bá mi ẹ bá ń sọ̀rọ̀ ìkájì kan tó máa lọ ilé tó lọ ọ̀rọ̀ àgbà lẹ́nu àgbà. àdúpẹ́ àdúpẹ́ fún Sọjí Àbẹ́là Abíọ́jẹ́lá mídòmídò ó wá ìlú wa àdúpẹ́ ló wá bá wa sọ̀rọ̀ ó sì dá ọjọ́ òní pé lápàdé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àdúpẹ́ akọgun lọ́rùn mi. a kí ẹ̀yin tẹ́ ń bẹ ńlé náà ẹ farabalẹ̀ gbọ́ ètò yìí nǹkan kálukú wa kò ní bàjẹ́ ẹ jẹ́ ká rọ àwọn ọmọ wa kí wọ́n fojú sí gàárì yìí ẹ bá wa fi ọmọ ránṣẹ́ kọ́ wa kọ́ iṣẹ́ àgbẹ̀ dá ẹja mójútó yóò dára fún gbogbo wa o. ọkọ yín lẹ́ẹ̀kan sí bá mi. èmi ni Daniel Ọládẹ̀jọ Àlàdé. ẹ ṣe mọ́ mi kọ́. Ìyáàfin Olúbùnmi Bọ́lájí. Jóòbù mo kí ọ o ètò ẹ ṣeun àgbàdo Ọpẹ́yẹmí ẹ ṣe mo dúpẹ́ ẹnjìníà o ṣe okú tọ́jú mi o treasure mo kí wọn náà o ẹ ṣeun o bá mi akọ́gun ẹ ṣe mo dúpẹ́ mo tún ọpẹ́ dá ASK mo dúpẹ́ ẹ ṣe ń gan o kábíyèsí ẹ ṣeun o ẹ kú àtìlẹ́yìn mi o ẹ̀yin tẹ́ ẹ ràn mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí tẹ́ ẹ jẹ́ kí ìyá ọjẹ́ mi gbé mo dúpẹ́ o ìwájúwájú báyìí òun là á mọ̀ lọ o bá mi púpọ̀ lánìlẹ̀ Ìbàdàn bá mi rí admiral ẹ ṣeun o ìwájúwájú vc wa LAUTECH ẹ ṣe mo dúpẹ́ o mọ́ mi Ọlọ́jẹ̀dé mo kí yín o ẹ ṣeun gan ni o bá mi registrar ẹ ṣeun mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n mi nu evangelist Dikin Káyọ̀dé Ògúnlẹ́yẹ ẹ ṣeun o tọ́ ìyókù ìdíjọ́ mẹ́jọ o mo kéde lórúkọ Olúwa pé àlàáfíà fúnlé Ògbómọ̀ṣọ́ Sọjí Àbíọ́jẹ́lá. màá jẹun sínú. ọ̀yàgbá